ẹ̀wọ̀n ọdún 5 ládájọ́ ju Johnson sí Kokeeni ló gbé nítorí pé ọ̀gbẹ́ni Udogu Johnson tètè rawọ́ ẹ̀bẹ̀ sádájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Èkó onídàájọ́ Nicholas Uweibo pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn gbígbé egbògi olóró. Ẹ̀wọ̀n ọdún 5 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára nínú ọ̀kan lára àwọn ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Èkó ni wọ́n ní kó lọ. Adájọ́ ní ọkùnrin náà hùwà ọ̀daràn ọ̀hún pẹ̀lú bó ṣe gbé egbògi olóró wọ orílẹ̀-èdè wa láti òkè òkun. Àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo oògùn olóró nílẹ̀ wa ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA ló gbé Udogu wá sílé ẹjọ́ gíga náà kó lè wá fojú winá òfin lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọ̀hún. Nínú ẹ̀sùn tí lọ́ọ̀yà NDLEA Abu Ibrahim kà sí ọkùnrin náà lẹ́sẹ̀ ló ti sọ pé nígbà tá a kọ́kọ́ fojú ìwọ ọ̀gbẹ́ni Udogu balẹ̀ ẹjọ́ yìí lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún 2021 ohun tó sọ nígbà náà ni pé ó kò jẹ̀bi àwọn ẹ̀sùn tá a kà sí ọ lẹ́sẹ̀. Bákan náà ló tún fẹ́ sá mọ́ àjọ náà lọ́wọ́ lẹ́yìn tí wọ́n gba béèlì rẹ̀. Nípínlẹ̀ Rivers lọ́hùn láti fọwọ́ òfin mú ẹ padà láti wá jẹ́jọ́ ẹ̀sùn tá a kà sí ọ lẹ́sẹ̀ ìyẹn gbígbé egbògi olóró wọ orílẹ̀-èdè yìí láti òkè òkun èyí tí ìjìyà ńlá wà fún ẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ nínú òfin ilẹ̀ wa. Aláròyé gbọ́ pé Johnson ti kọ́kọ́ sá mọ́ NDLEA lọ́wọ́ nígbà tí wọ́n gba béèlì rẹ̀. Ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers lọ́hùn ni wọ́n ti lọ fọwọ́ òfin mú un padà wá. Kí adájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ ní Udogu ti rawọ́ ẹ̀bẹ̀ sí i pé òun gbà pé lóòótọ́ lòun jẹ̀bi gbogbo ẹ̀sùn ìwà ọ̀daràn tí àjọ NDLEA fi kàn òun. Ṣùgbọ́n agbẹjọ́rò NDLEA rọ adájọ́ pé kó má ṣàánú Johnson rárá pé ìjìyà tó wà nínú ìwé òfin ilẹ̀ yìí gan ni kó fi jẹ́ kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn ọ̀daràn mìíràn tí wọ́n bá fẹ́ ṣe irú nǹkan tí ọ̀daràn yìí ṣe lọ́jọ́ iwájú. Lójú ẹsẹ̀ ni onídàájọ́ Nicholas Uweibo náà ti pàṣẹ pé kí Johnson lọ ṣẹ̀wọ̀n ọdún 5 pẹ̀lú iṣẹ́ àṣekára. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.